lọ Boston wò ni kí ló dé tó ń parọ́ báyìí kò sẹ́ni tí ò tí ní throwback ẹ̀ ṣé wọn ìdú àwọn ní industry rí ni kí ló dé ṣé Austin jẹ́ ọ̀kan tó yẹ pé o lè fi máa pamọ́ ń sìn kò yé mi ò bóyá kẹ́ bá mi gbé sókè o ìgbà tí mo ní Abacha lórí Google tẹ wá tó sì gbé wá sí location ṣọ́ ni kò wá bọ̀ òun ní tẹlifíṣàn lókè ni because mo understand abẹ́jà sọ tí mo introduce ẹ sí tó sì wá nu ẹja sọ pa nínú hòtẹ́ẹ̀lì tó bẹ̀rẹ̀ sí ní pè mí kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. ìjọ mo fẹ́ lọ jẹ́ kí. ẹ wá tẹ bá ń pa irọ́. ẹ̀yin èèyàn mi arábìnrin tí a mọ̀ sí Fúnmi Abacha ó ti jáde ó ti wá tú àṣírí arábìnrin tí a mọ̀ sí AISHAT RAJI lórí ọ̀rọ̀ awuyewuye tí ó ń lọ lọ́tùn lósì nípa ìtẹ̀lẹ̀ arákùnrin tí a mọ̀ sí Austin Emmanuel àti Sidi ó jáde ó tú gbà àṣírí tó wà níbẹ̀ ẹ̀yin ọwọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí. ẹ máa mọ ọlọ́tẹ̀ fẹ́ máa pa ọmọ ẹ̀fẹ́ ti bá yóò tẹ̀lé máa wá sókè mi wọ́n máa ráǹtì wèrè kan kó máa pa irọ́ kí ni rísì tó fi ń pa irọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tó ń pa irọ́ tó yìí ṣáwọn àwọn tí ní fọ́kọ̀p ti wá ní industry rí ni ṣáwọn fẹ́ yóò ṣé wọ́n dó wa pa ní industry ni kí ló wá ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò ní past gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kí ló wá ń parọ́ fún oge fẹ́ lè máa sọ fún mi pé kò sẹ́ni tó du ẹ̀rí rárá ní movie industry nìyẹn ó lè máa sọ fún mi bẹ́ẹ̀ náà ẹ wá o ẹ má yẹ ká máa dà pọ̀ o ẹ má yẹ ká máa dà pọ̀ ó ń dá gbogbo ẹ̀ pọ̀ ọwọ́ gbé ẹ sókè òun gbọ́ ọmọ ọlọ́mọ ṣépè kí ló ń gbé wọn ṣépè fún nǹkan tó ń ká mi lára kí ló ń gbé ọmọ Jùmọ̀kẹ́ Kúdàsí kí ló ń gbé ṣépè fún in the first place. ṣé nǹkan tá n kọ́ àlàsókè ẹ̀yin náà. ọmọ ṣépè sí pé ọmọ kan àwọn ìbímọ rí àwọn ò tí ìbímọ rí tí wọ́n ti yẹ torí tó bá máa sọ gbogbo àwọn èèyàn ló máa ń pè lólóhùn Yẹ́túndé tó pè lólóhùn ní kọjá náà ó ti fi ẹ́ síbi tó wà kí ló dé tó ń pa irọ́ ńláńlá irọ́ tó ńláńlá ṣáwọn tó ṣojú wọn tó nígbà tó fọ́sìn ṣé gbogbo wọn ti jáde láyé ni kí wọ́n dédé tó ń parọ́ wèrè àwọn wo ló ń parọ́ fún irọ́ orí burúkú tó pa ẹ ló jẹ́ kí n gòkè ṣé o ti fẹ́ sọ fún mi pé òfin ẹja ń sọ ní dẹni ẹlẹ́ni ẹja sọ́ọ̀ṣì sọ pé òtẹ́ wọn wà níbi tó kọ títí wọ ìparí ẹ̀ ṣé bẹ́ẹ̀ ká máa túṣu iṣu dẹ́nu kòkò ni kí ló ṣẹlẹ̀ ó wá gbéra wá sórí social media òun useless ààrẹ ṣáwọn tó ṣẹlẹ̀ lójú wọn ṣọ́ ti kú ni wọn ìkú náà gbogbo wọn wà láyé náà ó wá ń gbé ọmọ ọlọ́mọ ṣépè ṣé Jùmọ̀kẹ́ jáde fún ẹni ó ṣe fèsì truth is bitter tó ń jáde fún ẹ ṣé Jùmọ̀kẹ́ ẹ̀fà jáde fún ẹni ó wá ń gbé ọmọ ọlọ́mọ ṣépè kí ló ń gbé ṣépè fún nǹkan tó wà òbí ọtí gbogbo ayé mọ̀ pé wà tiẹ̀ ẹ̀ ń dóra yẹn ń ṣe dáadáa nu ìwà àti ẹ̀ ń dóra yín confam iṣẹ́ mi tí mo yà inú ilé kan báyìí lájọ fi wà tó síìsì ó gbé wá ní nà ó ibẹ̀ lèmi tí mo ẹ̀ mọ̀ mú ẹni tẹ́lẹ̀ náà. ókè ayé ti dáyé TikTok yìí sọ ti rí ibi tó fẹ́ máa mú àwọn mú gùn síbi bí ìyá àbí ó wá fẹ́ máa pààrọ̀ wèrè ó yá kò sí wèrè náà pa irú ẹ̀ dáadáa irú orí burúkú tó ń pa yẹn pa dáadáa. ẹjá sọ wà nù ayé níbi tí bàbá oníbàbá wà ń bẹ yẹn àwọn aláyé ìgbà yẹn ti padà dá lọ ọrùn sí yìí o òtẹ́ wọn wà níbi tọkọ títí bàbá oníbàbá yìí ti parí ẹ̀ dẹni ẹlẹ́ni àwọn ẹni ẹ sọ pé Abacha èèyàn tó gbé fún aláyé ìgbà ló bá yé wọn jẹ́ mo níta ni wọ́n dá AISHAT RAJI mo ní ẹ má bínú ẹjá sọ wà nù ọ sì pamọ́ ní òtẹ́ yẹn nìyà wọ́n pè mí back to back báyìí ni wọ́n pè mí pé Abacha ìwọ ló gbọ́ sí mo ní èmi ọmọ kankan pa wọ́n ní ṣe bẹ́ẹ̀ mi mọ̀ pé òun fọ́ sí mo ní kí ló kàn mí àwọn èèyàn pè mí lọ wọ́n pè mí bọ̀ lóòótọ́ yẹn nígbà tí ẹjẹ́ sọ wa náà sì pamọ́ nulẹ̀ ókè wá fẹ́ máa parọ́ nù Yẹ́túndé má sọ anything mọ́ o tí ó bá yẹ pé ṣẹ́pọ̀ fọmọlọ́mọ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú gbogbo ẹjọ́ wèrè tèmi fẹ́ máa rò kò sí nǹkan tó kàn mí torí orí burúkú tó ń payẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ àìmọye àwọn tó ti fẹ́ ní industry ṣe ká máa tú gbogbo wọn jáde fún ẹni ọmọ ilẹ̀ ó yá wèrè gan o ó yá wèrè gan o bàjẹ́ ni kò dárúkọ o. ó dẹ̀ mú irọ́ ńlá ọmọ ilẹ̀ ibà bá wèrè ní ẹ o àwọn ọmọ ti dún àwọn apá ní industry ìgbàgbé bó ṣe ṣẹlẹ̀ ìwọ wà mú olórí burúkú nìyẹn o ayì. mo tẹ̀ láìpẹ́ ní ẹ jẹ́wọ́ nǹkan ti dóyin pa ẹ̀yin náà ti gbogbo jẹ́ industry. ṣé èèyàn fún máa parọ́ ni ṣé irú kan bẹ̀ yẹn ṣe pàṣà. màá ṣọ́ pẹ̀sì yẹn sí òkè lẹ́jọ́ tó ń pa irọ́ ńlá ó dẹ̀ wá mú ráìtọ̀pù wèrè òun kọ́ ráìtọ̀pù òfò jáde kí ló ń parọ́ fún. wọ́n ọ̀dọ́ mi ní industry omi òdòbó. kòwé òdò náà nìyẹn.
wá náà. mi ò gbọ́ ọ̀dẹ́ mi ò gbé ní ìwé ẹ̀jẹ̀ wọn tó ní lọ sí. ọkùnrin ni wọ́n tí wọ́n lè dọ́wọ́ ìjọba ẹ máa ní òṣèlè yà o. gbẹ́nu òṣìlọ́ wọ́n máa ní dọ́sí onídóbò. Mẹ́rìsì tó fi irọ́ tó pa yẹn àwọn ọmọlọ́mọ mo ní fídíò evidence lọ́wọ́. Ṣé ìyẹn má sọ̀rọ̀ fàjà yín lóṣù? Ìyá ni tẹ́ bó gbé ní gbogbo ìdè ẹ bẹ́ sọ̀rọ̀ má ṣì ní sí ẹ má ṣẹlẹ̀ dà. Tó bá Ṣé evidence wà lọ́wọ́ mi? èpè ajá ọmọ títẹ tó bá fẹ́ ká fílẹ̀ sí ojoojúmọ́ la máa jáde láìpù wá fún ẹ tó lè sí kankan tó fẹ́ ṣẹlẹ̀. God, Ṣé àwọn ìyá ìyá rẹ̀ lè jẹ. ó wá gbọ́ síbi bíi òun parọ́ òfò òun parọ́ ẹlẹ́yà òun parọ́ òṣì jáde. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o áyì ẹ ká mọ nǹkan tá à ń ṣe bí tá a rá sọ́ọ̀sì ní kó ra dúró Áyì sí jọmọ. tọ́ba ló bẹ́ wú gbogbo ẹ̀ jáde ó máa nínú fún ẹ gan. Èmi sì fẹ́ béèrè mọ́rán kan mo sì fẹ́ béèrè lọ́wọ́ Jùmọ̀kẹ́ oníkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ Jùmọ̀kẹ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ kí Jùmọ̀kẹ́ mo fẹ́ kó dánú question yẹn just one question ọ̀pọ̀ dẹ̀ máa gbọ́. Àṣìmù máa gbọ́ Jùmọ̀kẹ́ ò lè Jùmọ̀kẹ́ ò ní sọ̀rọ̀ wàhálà bẹ́ẹ̀ yẹn. Jùmọ̀kẹ́ ò ṣe ní wàhálà rísì tìyẹn tó Kò jẹ́ lè kí n wọlé sọ̀rọ̀, kò lẹ́nu gbogbo fọ́ọ̀ nǹkan mi tó ti kú tó ṣẹlẹ̀. yẹ kí n gbá káàntì mi Àìṣà wọlé. gbọ́dọ̀ sáwọ́ gbò. Adébí kò fẹ́ béèrè question lọ́wọ́ àti ìyẹn fẹ́. Jùmọ̀kẹ́ ò ní wọlé. Béèrè Kí wọ́n máa wà lábẹ́ comment section question tó máa bí máa béèrè báyìí ọ̀rọ̀ máa fún ẹ lésì. Béèrè. Okay. Ayíkẹ́ Kò ń ṣe Ìyàwó lẹ́yìn ìyàwó ìlànà. ṣe okay ex-wife àbí ex-wife ìyá kí ló ń kọ ọmọ ẹ̀ 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 two six bitter orúkọ ọmọ ẹ̀ fẹ́ fi pé kí ló ń kọ ọmọ Júmi ìyáfẹ́ okay ìyáfẹ́ èmi kò fẹ́ bẹ́ẹ̀ kí ṣe after Khalid. ìyá Khalid ṣe after okay ìyá Khalid after tẹ ṣe wedding Tàtún tán ìyáfẹ́. ní ọmọ Jùmọ̀kẹ́ ò ní Khalid o mo mọ ibi tí wèrè ẹ ti lọ rí Khalid yẹn ti lọ. Ọlá ọ̀rẹ́ wa náà ni. ẹ̀yin gan ṣàwọn ẹ̀yin gan ṣàwọn Àjẹmọ́ ìyàwó sìn gan mọ́. ìyá Jùmọ̀kẹ́ ọ̀la wà náà tí wọ́n fún náà Jùmọ̀kẹ́ níyàwó ẹ̀ náà. okay kò sí wàhálà àti Júmi ṣé ń gbà tẹ ṣe wedding tán ni ọkọ yín ọ́stìdì kó lọ bá Aisha Raji nǹkan tí mo fẹ́ béèrè nìyẹn. nǹkan tí mi fẹ́ ṣe after wedding ló kẹ́rù ni ọkọ yín kẹ́rù lọ bá Aisha Raji. tún ṣiṣẹ́ yìí mọ̀ ń pa ẹ̀.